Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Yáyẹ gbogbo ojú tí ń wò mí o, kò ní yẹ̀ ẹ́ lẹ̀ fún yín. Ẹ wo àwọn àwòrán yìí. Mo fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ díẹ̀ nínú ìmọ̀ tá a jogún lọ́dọ̀ àwọn bàbá tó bí wa. Wọ́n ń pe kinní kan ní ẹtì. Ẹtì. Tí ẹ bá fẹ́ ṣe nǹkan, tí nǹkan yẹn máa yẹ̀, ọ bá ti tuwó jọ, ọ fẹ́ kọ́lé àbí ọ fẹ́ ra búlọ́ọ̀kù tó yẹn máa túká tàbí tẹ́mìrì ọ máa yọ kúrò ńbẹ̀. Ẹtì. Tí a bá dáwọ́lé ilé tuntun báyìí àbí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ra ilẹ̀, ẹ lọ wá èkuru. Èkuru funfun. Ṣé rí òkuru yìí, ọ̀kan ń bẹ aláró, wọn a máa faró sí. Ọ̀kan kì í láró, táwọn ìyá wa ń pè ní ó fún lójú. Ó fún lójú yìí là ń sọ̀rọ̀ lórí ẹ̀, òun ni. Yọ pọ̀, ẹ lè ṣe é fúnra yín. Ẹ bèrè lọ́wọ́ àwọn àgbà Yorùbá tí wọ́n jẹ́ obìnrin pé báwo ni wọ́n ti ṣe é. Ẹ̀wà ni wọ́n bò ó, wọ́n sì lọ̀ ọ́, kò ní sí ọbẹ̀, kò ní sí magí. Wọ́n pò yóò kúnná dáadáa. Tó bá ti kúnná dáadáa, òun ni wọ́n máa bù sínú ọ̀rá tàbí nínú ewé bí wọ́n ti ṣe é nù. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé wọ́n ó dín ata sí, pé wọ́n fẹ́ jẹ ẹ́, wọ́n ó dín ata lọ́tọ̀, wọ́n ó bù le. Gbọ́ṣẹ́ wò, ó dùn. Tí a bá ṣe èkuru yìí tọ́pọ̀, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá lọ wá ọta inú ìrókò, èpo ọ̀bọ̀, igi ńlá, mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, yóò kúnná lọ́m. Ẹ wá pò papọ̀ mọ́ èkuru yìí. Ẹ pò papọ̀. Ẹ ti pò papọ̀. Tó bá jẹ́ pé ilé tí wọ́n ti gbẹ́ kòtò rẹ̀ round, pé èèyàn ti bẹ̀rẹ̀ foundation, ìbẹ̀rẹ̀ ilé. Ṣé níjọ́ tí wọ́n bá fẹ́ da kankéré rẹ̀ sí, tí wọ́n da kankéré sí, ẹ rí i pé ẹ gbé èkuru yìí lọ́wọ́. Ẹ pò, oyin wà ńbẹ̀. Ẹ gbìyànjú kẹ́ wọ́ oyin gan kan, kẹ́ tú sí. Ẹ wá fi èkuru yìí wọ́n gbogbo ojú ibi táwọn bíríkìlà tí wọ́n gbẹ́ yìí, ẹ fi wọ́n gbogbo ẹ̀ lọ. Àwọn ará ilẹ̀ Faransé wọn máa pè ní marchand. Marchand òun lẹni tí àwọn tí ń kọ́lé. Ṣùgbọ́n ní ilẹ̀ Anglais bíi Nàìjíríà wa, Ghana, àwọn ń pè ní bricklayer. Tẹ́ bá ti wá fi wọ́n gbogbo ẹ̀ lọ, ẹ wá wa iyọ̀, òbítíbitì iyọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ wá bù sílẹ̀ lọ, bẹ́ẹ̀ ṣe ń bù sí yẹn, wọ́n máa da kankéré rẹ̀ sí. Wọ́n máa dà á sí. Ọmọ ìyá mi, tẹ́ ẹ fi kọ́ ilé náà tán ẹ̀ ní mọ̀nira. Wá gbọ́. Ẹ̀mí burúkú kan ò lè gbé bẹ́ẹ̀ sì pàdé. Àtakò á máa bá wọn ni. Tá a bá kọ́ ilé náà tán, bí ẹ bá jẹ́ ẹni ibi, kò ní lè wọlé. Ayé ọ máa já ni. Ẹ lọ dán wò. Yóò bá yín lára mu. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo ti wà lórílẹ̀‐èdè Benin báyìí. Mo fẹ́ dáhùn èèyàn lóhùn bóyá bí ọ̀sẹ̀ kan àbí méjì ní tó máa kọjá sí orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ewé tá a ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ni, ọ́díò fídíò wa ni. Ẹ fẹ́ ká bá yín ṣègbìyànjú lórí ẹ̀, á bá yín ṣe.
ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni ní àwákọ́ Ọlọ́run ni ẹ kàn sí wa. Ẹ lè máa pè mí má tètè gba aago o, máa ń bísí gan. Mo máa ń ṣe kíni? Máa ń bísí gan. Àdúgbò wo ni mò ń gbé ní Nàìjíríà? Ìkòròdú, Mbáyékù. Ẹ wọ mọ́tò tí ń lọ sí Báyékù láti Ìkòròdú garage. Ẹ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 ẹgbẹ́ ilé lọ́yà, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ béèrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tàbí kẹ́ pe nọ́mbà mi lọ́wọ́ kan lẹ́ wọlé. Ẹ yá mú gègé yín kẹ́ kọ nọ́mbà yìí lẹ̀. +23480 3298 3298 +23480 3298 3298. Ẹ gbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Ẹ̀yin fún yín nọ́mbà àbẹ̀nà kan sí +229 54 65 19 28 +229 54 65 19 28. Tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi dàrẹ́tì tí ò lọ, ìrìnsí lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹ̀yin pè mí lórí WhatsApp rẹ̀. Ẹ pè ti 3298 3298 yẹn lọ́wọ́ kan ní ọ̀dà lóhùn. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. Ire o, ire o, ire kàbìtì.